adabiyatun abadiyatun li shaykhina tajil adab. ìwà tá à ń ṣe kò jọra wọn. nígbà táwọn òjíṣẹ́ yìí dé. àwọn ni wọ́n fi wá mọ̀nà. ntọ́lọ́hún fẹ́ ni ọ̀nà tọ́lọ́hún ní kẹrin à ń sì ń tẹ̀lé títẹ̀lé tá à ń tẹ̀lé ń fọ ọkàn wa mọ́ ń sì tún kọ́ wa ní àwọn tírà àti ìmọ̀ ìjìnlẹ̀ àwọn nǹkan tá a ti ẹ̀ka kún. àwọn nǹkan tá a kà kún gan. ń kọ́ wa. bí a tẹ fojú fo orí pẹ́pẹ́. wà ń kánú tẹ́lẹ̀ rí. nígbà tí gbogbo nǹkan ètí ìjọra wọn. nígbà tó ti dé èdè tí nǹkan ìjọra wọn. òjíṣẹ́ ètí ìdé tí ó kọ́ wa ní àwọn kinní yìí. òjíṣẹ́ èdè tí ó kọ́ wa ní gbogbo kinní yìí. nínú ìsìnà lawẹ̀ èyí tó hàn. nínú ìsìnà tí ò rújú òun náà láwà láǹkẹ́sì ọ̀tún kọ́tù. أولما أصابتكم مصيبة وإن أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. awàlámà àṣàbátíkún mùsíbàtú kì í ṣe pé ṣéǹgbà tí mùsíbà kan aburú kan bá dé wá bá yín àbí tí wàhálà kan bá wá tó bá kàn yín ìgbà náà lẹ máa wá kígbe ẹ ti gbàgbé wípé irú aburú tẹ̀yin ń lérò wípé ó kàn yín ni ẹ ti ṣe lọ́pọ̀ méjì rẹ̀ fáwọn sàn. kultum èéṣe tẹ́ǹfì wọn sọ pé anáhàdà níbolélé yìí ti wá èsì rẹ̀ wá ní pé èyí tẹ̀ èsì rẹ̀ ní pé n tẹ́ fọwọ́ yín fà òun gan-an ní tẹ́ ń rí inna Allaha dájúdájú ọlọ́run ala kulli shay'in qadir alágbára ni lérí gbogbo nǹkan. ọlọ́run kápá lérí gbogbo nǹkan púpọ̀. wa ma asabakum yawma taqal jam'an fa bi'idhnillahi wa liya'lamal mu'minin. ẹ má jẹ́ ó bá yín lójijì. ẹ má jẹ́ ó bá bí àyè lẹ́nu. ìgbà tí mùsíbà yìí dé wá bá yín. ìgbà tí wàhálà yìí ìgbòrò ìdílé wá bá yín. níjọ́ náà lọ́hùn-ún. ẹ pàdé àwọn àjọ méjì kan lẹ́jọ́ pàdé lójú ogun. àwọn àjọ méjì lẹ́jọ́ pàdé lójú ogun. ogun tẹ́ ń jà yá àwa ọlọ́run àwa náà la pàṣẹ pé kó wáyé. àwa la pàṣẹ pé kó náà wáyé. waliya alamal mu'minin ká fi lè mọ àwọn múmi ní òdodo. àkọ́kọ́ ìdínú ẹlẹ́ẹ̀kejì وليعلم الذين نفقوا وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون وليعلم الذين نفقوا ìdí kejì rẹ̀ o
kí àwa ọlọ́run ká lè mọ àwọn tó ṣe pé ṣèyí sọ̀hún ni wọ́n ń ṣe. àwọn ọlọ́run lè bá àwọn mùnáfíkí ṣèyí sọ̀hún. àwọn tí wọ́n ń ṣe àgàbàǹgebè. àwọn tó ń ṣe àgàbàǹgebè. wọn ò jẹ́ mùsùlùmí. wọn sì jẹ́ kiri wọn sì jẹ́ aláìmọ̀kan. àìsébù wọn àìdúró lójú kan wọn ń fi wọ́n hàn wípé ibi tó bá dáa ibẹ̀ náà mo fi sí tó bá dáa wọ́n mọ̀ kún wa bí kan yòókù bá sì dé wọ́n yẹra wàkílà làwọn tààrà wàkílà làwọn tààrà qatilu fi sabilillahi aw idfa'u. wàkílà làwọn àwa sọ fún wọn. ta'alaw qatilu fi sabilillahi ẹ wá jagun sójú ọ̀nà tọlọ́hun. àwídìfàwù àbíkẹ́ wá jàjàǹgbara. àárín yìí mo fẹ́ kẹ́ gbọ́ àgbọ́yé tí ń sọ. àwọn ní àwọn fẹ́ ká gbọ́ àgbọ́yé àárín dáadáa. kí wọ́n wá jagun sójú ọ̀nà tọlọ́hun. àbí kí wọ́n ó jà nítorí káwọn náà fi lómìnira. àbí kí wọ́n jà nítorí káwọn náà fi jẹ́ òmìnira lórí ní òmìnira wọn jájọ́. ń fi hàn wípé àwọn nǹkan ń lò wọ́n bí ẹrú. ń túmọ̀ sí pé àwọn nǹkan ń lò wọ́n bí ẹrú. àwọn tí agbára kánjọ́ náà lọ́hùn. tí agbára ká lọ́jọ́ náà lọ́hùn. àwọn tí wọ́n bá ti mú lẹ́rú. àwọn tó bá ti mú wọn ní ẹrú. gbogbo bó bá ti wù wọ́n wọ́n ń lò wọ́n. wọ́n ń lò wọ́n lórí òjò ní. wọ́n à ní àṣẹ kankan fúnra wọn. sáṣẹ tí wọ́n ní ni wọ́n bá dà wọ́n sínú àwọn lọ bí màálù ni. kọlu lẹ́wọ̀n. na'lamu rijalan lattaba'nakum. qalu law na'lamu rijalan lattaba'nakum. tá a bá mọ̀ wípé ká jagun. iná láàfi jàjàǹgbara. yìí. àbátẹ̀lé yín. wọ́n ti ju tọlọ́hun nù. tara wọn ni wọ́n rò ń bẹ̀ wọ́n. tó bá ṣe pé èyí tá a fi bọ́ lọ́wọ́ ẹrú tá a fi kú lẹ́rú lẹ́ni àwájà fún. àbátẹ̀lé yín. wọ́n ìkúrò yẹ́wò mẹ́rin ọkùnrin hum lil kufuri. ẹ rí àwọn wọ̀nyí àkìrábù wọ́n sún mọ́ àwọn tí wọ́n gbàgbọ́. yàwó níjọ́ náà minihun lil imani wọn ìgbàgbọ́ wọn ó lẹ. àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́hun wọn ò fara tì wọ́n bó ti ṣe tọ́ bó ti yẹ. ṣé kí wọ́n wá jà sójú ọ̀nà tọlọ́hun ni làkọ́kọ́ ẹni tó bá jà sójú ọ̀nà tọlọ́hun ìmánì rẹ̀ orin lẹ̀ lọ. àmọ́ ńgbà tó ṣe wípé ìjàǹgbara ni pé wá tara rẹ̀ self defence. pétọ̀ kémi náà fi fírì. ìgbàgbọ́ wọn kò ṣeé kọ̀m̀píà. a lè sọ pé mùsùlùmí ni wọ́n a sì lè sọ wípé gèfèrí ni wọ́n. yàkúlùúnà bí afwahihim ma laysa fi qulubihim. wọ́n ń fi ẹnu wọn wọ́n ń fi ń sọ ohun tí ó wà nínú ẹ̀mí wọn jáde. wọ́n fẹ́nu wọ́n sọ nǹkan tó yẹ pé kò sí nínú ẹ̀mí wọn jáde. yaquluna bi afwahihim ma laysa fi qulubihim.
n tí ò sí nínú ọkàn wọn òun ni wọ́n ń fi ẹnu sọ jáde eléyìí ń túmọ̀ sí wípé ṣe mọ̀ pé mùsábìsàbílà la pè wọ́n àwọn eku ṣèyí sọ̀hún la pè wọ́n n tí wọ́n gbé jáde yìí ẹnu lásán ni wọ́n fi ń sọ. ẹnu ọlọ́dún ọ̀dọ́ta wọn. lápèjúwe ẹnìkan sọ pé ó pe alágbàro pé kó wá bá òun sanko. ẹnìkan pa alágbàro pé wàá bá òun sanko. alágbàro ń gbò wá dóko yìí. alágbàro gbà tó dóko. n tó jáde lẹ́nu ẹ̀ ni wípé ṣé gbogbo igi tó wà níyìn náà lágẹ̀ẹ́ kò ní gbà mí lásìkò tí n bá ti gé báyìí tí mo gé báyìí tí mo wíì ó ti fẹnu génu. in tí wọ́n ń wí kì í ṣe pé n tí ń bẹnu ẹ̀mí wọn ni wallahu a'lamu bima yaktubun in tí wọ́n gbé mì sínú tó pamọ́ sí wọn lára tí wọn ò wí jáde Ọlọ́run mọ̀. الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادعوا أن أنفسكم الموت إن كنتم صادقين. àwọn tí à ń sọ̀rọ̀ yìí àwọn ni àwọn tó ṣe pé wọ́n ń sọ fún àwọn ọmọ ìyá wọn tí wọ́n wà ń jókòó. wọ́n sọ fún àwọn ìyá wọn tí wọ́n wà ń jókòó. ń túmọ̀ sí wípé àwọn tí wọn ò bá wọn lọ sí ojú ogun. ń túmọ̀ sí pé àwọn tí wọn ò bá wọn lọ sí ojú ogun wọ́n sọ báyìí fún wọn pé. láàtọ̀ tó bá ṣe pé tẹ̀lé tiwa ni. tẹ̀lé tiwa ni. wọn àbá ti pa yín. wọn àbá ti pa yín. قل فادعوا على أنفسكم الموت إن كنتم صادقين. in tó jẹ́ main subject in tó jẹ́ kókó ọ̀rọ̀ nínú àyà yìí òun ni kùtìlú bí mo ti wí ni wí. má kùtìlú àbá ti pa yín. fadìràhu an anfusakum lè mọ́ta tó bá ṣe pé bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kúdé. ẹ̀yin ẹ má kú mọ́. in kuntum sadiqin tó bá ṣe pé lóòótọ́ ẹjọ́ lóòótọ́. ẹ sọ fún mi talẹ́ni tí ò ní kú. kí anabi Muhammad kó tó dáyé àwọn kan lọ́lọ́run kọ́dá tí wọ́n ń lo ayé àwọn dà wọn àjú sáyé kí ló gbẹ̀yìn wọn ikú ni anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bó ti ṣe wàhálà tó sì jà lórí ẹ̀sìn tó ọlọ́run ò yọ̀dá pé kó wà lórí ilẹ̀ ó pòun náà àwọn tí wọ́n wá ń sọ pé tí wọ́n bá wà lọ́dọ̀ àwọn wọn àbá ti kú ṣe rí pé ìsọkúsọ nìyí ọ̀rọ̀ ẹnu lásán tí ò nítumọ̀ ọ̀rọ̀ ránhunrànhun ọ̀rọ̀ òmùgọ̀ kódà bí a bá tiẹ̀ sọ wípé ọ̀mùtí ni wọ́n àtúnjẹ̀bi bá a bá pè wọ́n dìdìrìn òmù ọ̀dẹ̀. wàlá tahasabanna alladhina kutilu fi sabilillahi amwata. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. ولا تحسبن الذين قتلوا
fi sabilillahi amwatan agbẹ́dọ̀ àìgbọ́dọ̀. ẹ má lérò wípé gbogbo àwọn tó kú lójú ọ̀nà tọlọ́hun ẹ má lérò gbogbo àtọ́kù sójú ọ̀nà ọlọ́run. ẹ má lérò wípé òkú ni wọ́n o wọ́n èé sòkú bálẹ̀ بل أحياء عند ربهم يرزقون alààyè ni wọ́n alààyè gbogbo wọn. lọ́dọ̀ wọn. yurizakuna àwa ọlọ́run là ń sì ń pèsè fún ọlọ́run ti ń pèsè fún wọn lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú èsè tí pamọ́ fún wọn. fáàrí فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون farihina bima atahumullahu wọ́n ń dunnú wọ́n dunnú. wọ́n ń yọ̀ wọ́n yọ̀. pẹ̀lú nǹkan tí ọlọ́run fún wọn pẹ̀lú tọ́lọ̀ fún wọn lọ́dọ̀ rẹ̀ táwọn ò rí táwọn min fadilihi nínú ọlá rẹ̀ nínú ọlá rẹ̀. ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم بالذين لم يلحقوا بهم في خلفهم ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم wọ́n àrò tara wọn nìkan wọ́n àrò tara wọn nìkan. àwọn tí wọ́n ti kú tí wọ́n ń gbádùn lọ́dọ̀ ọlọ́run wọ́n tún wá ń ro tàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọ́n tún ro tàwọn ń bọ̀ lẹ́yìn. ألا خوف عليهم wọ́n ń fi wọ́n ولا هم يحزنون wọ́n ń fi wọ́n lọ́kàn balẹ̀ wípé lọ́kàn balẹ̀ pé ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù. ẹ má bànújẹ́ ẹ má bànújẹ́. dájúdájú dájúdájú. ẹ̀yin náà ń bọ̀ wá bá wa èyí náà ń bọ̀ wá. ẹ sì mọ ẹ̀yin náà máa jẹrú ìgbádùn tá à ń jẹ olùkọ́ àti táwa ń jẹ bẹ́ẹ̀ tí ìmọ̀ yìí àtọ̀rọ̀kẹ́ náà bàbá ní kẹ̀kẹ́ bẹ́ẹ̀. ibí yìí ni a ti dúró bàbá níbi láti dúró. gbogbo àwa tá a wá gbogbo àwọn tá a wá. ó dàbí ẹni wípé sẹ́mi ni kí n sọ pé mo tètè dé ni àbí ẹ̀yin lẹ́tẹ̀ tẹ̀lé ta. ẹ̀yin lẹ́tẹ̀ tẹ̀lé o. tòun ti bó sì ti rí náà a tún dúpẹ́ àbára àdúgbò fọlọ́run. ọlọ́run ní kí gbogbo àwọn tá à ń retí kí gbogbo owó pé ẹni gbogbo àwọn tá a retí ọlọ́run ní gbogbo wa pé àwẹ̀ di mélòó lónìí ẹni lẹ́yìn sí bàbá. àwẹ̀ di mọ́kàndínlógún ẹ sì rántí pé ńgbà tá àwẹ̀ di mẹ́wàá aṣàdúà bẹ́ẹ̀ni àké odidi kòránì ìṣá àlà àfi bẹ ọlọ́run bẹ́ẹ̀ni kó fi ṣe ìkẹ́ àti gẹ̀ àti gẹ̀ kó fi ṣe fún wa tó fi ṣe fún wa. ogun la fẹ́ lọ wò lọ́la yìí ọdún la fẹ́ fún lọ́la yìí. a tún bẹ lọ́run náà ni àwọn bẹ lọ́run náà ni. gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ lára wa gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ lára wa. àbí ta ló lè sọ pé òun mọ́ yóò wà ní ọwọ́ kó wọn kó wà bá lọ́dọ̀ wọ́n ká ìbò. ọlọ́run mọ̀jà rí bínú ọlọ́run ọlọ́run tó jà ní ìlú ọlọ́run. kódà àwọn ànábì ọlọ́run lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run. wọ́n ń ṣe lọ́hùn ó mójú kúrò fún wọn ní bàbá. ọlọ́run ń ṣàmójúkú òní ó mójú kúrò ní. ẹ wo ẹni tá a tiẹ̀ lè sọ wípé bóyá ó mọ́ ẹwọ ẹni tá a lè kọ́ mọ́. tá a lè lérò wípé bóyá kò ṣẹ lọ́hùn ìjọba àpàṣẹ lọ́hùn. kò mọ́ ọmọ bí èyí bá ṣe pé àánú ọlọ́run àti kẹ́ àwọn ọlọ́run lọ́lọ́run ló fóun náà. tó sì sọ pé tó lòun yááfì rẹ̀ ọlọ́run yá fi rẹ̀. ليجزي لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما
وينصرك الله نصرا عظيما. kí ló bí ayàtẹ̀ kéhùn kí ló bí tá a bá wọnú Al-Qur'an súrà kan bẹ́ẹ̀ ibi tí Ọlọ́run ti ń sọ pé àbásà wàtàwàlá عبس وتولى أن جاءه الأعمى. àbásà kìí ṣe Sani Abacha àti wà láwọn wí o kìí ṣe ológun tí ẹ̀kọ́ leléyìí ìtumọ̀ àbásà yìí òun ni pé ó rojú kókó lẹ́yìn pé ó rojú kókó ó pòṣé lẹ́yìn ipò pòṣé ó tún wá yí ọrùn kọ́lí irú wàhálà wo ló tún wá gbé wáyé à ń já àwòlẹ́ àhàmà وما يدريك لعله يزكى. ṣé nítorí pé afọ́jú ó wá bá ọ ń bọ̀ wá síwájú rẹ̀ ló wá bínú ló tánlẹ̀ báyìí ààrẹ tí eléyìí lọ́dọ̀ rẹ̀ ṣé wọ ànábì so mọ̀ bóyá afọ́jú yìí nìkan ni ó gbà fún un. àwọn ọjọ́ Kùrẹ́ṣì tí wọ́n wà níwájú ẹ̀ńjọ́ náà lọ́hùn. inú ànábì ń dùn wípé wọ́n ń gbọ́ ohun tó ń sọ bóyá ọ̀rọ̀ Ọlọ́run ti wọ̀ wọ́n la ìwọ̀n ń wò wọ́n ní wò wípé wọ́n ń gbà bàbá afọ́jú tí ń bọ̀ yìí látòkèrè ní tí ń pè ànábì ní tí ń pè é pípè tí wọ́n ń pè é ọ̀rẹ́ rẹ̀ ni ànábì ti kàkún wípé nuisance ni ṣerú ìwà ìlò wọ ní irú kí ló wọ́n ń pè mí sí táwọn wọ̀nyí sì ń gbà tèmi lọ́wọ́ kò sí rí bẹ́ẹ̀ in tí wọ́n ń wò ń jọ náà gẹ́gẹ́ bí n ta àríkà ànábì ní irùngbọ̀n díẹ̀ irùngbọ̀n òun ni wọ́n làwọn Kùrẹ́ṣì ń wò wọ́n wá ń fi ń wé ewu wọ́n fi ń wé ẹran àgùntànkọ́ ewúrẹ́kọ́ bẹ́ẹ̀ òbúkọ wọ́n fi ń wé tòbúkọ ọ̀kan nínú òbúkọ ọ̀kan nínú àwọn jàmọ́ òun. orí bí irùngbọ̀n rẹ̀ ibi tọ́kàn tí wọ́n wà nù Ọlọ́run ò fi ọkàn wọn sí gbogbo ń tàn nínú ìṣọ́ Ọlọ́run wá ń fúlá wípé àwọn tó lérò pé tiẹ̀ ni wọ́n ń gbọ́ wọn ò gbọ́ yẹ̀yẹ́ wọ́n ń fi ọ́ ṣe Ọlọ́run wá ń fi ń yà nábì pé bóyá bàbá afọ́jú yìí nìkan bóyá òun nìkan ni ó ṣe tiẹ̀. وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى. àbí bóyá tí mò ń sọ yìí yóò ṣe láǹfààní tóun náà fi wá gba Islam. Ànábì sallallahu alayhi wa sallam kìí ṣe pé ó ṣe Ọlọ́run intentionally kìí ṣẹ̀ṣẹ̀ tó bá wọn lọ́dọ̀ wa làwa kà kún ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọkàn Ànábì
ọkà nẹ́bì. òun ni wípé tí n sì ń bá wọn jàmáà mi sọ̀rọ̀ Ìdí ń bá wọn sọ̀rọ̀ bí wọ́n gbọ́ tèmi tí báyìí. wọ́n sì ń gbọ́ tèmi lọ́wọ́ báyìí Gbọ́ tèmi lọ́wọ́. àwọn tí wọ́n ń gbọ́ tèmi yìí Àtàgbọ́ tèmi. ó wá fẹ́ disrupt wọn. Ọkà kò lára ni. ẹ rí ìbarajẹ́ tà nẹ́bí ìbarajẹ́ Ìwà barajẹ́ tà nẹ́bì barajẹ́ mu. tó mọ lójú Ọmọ lójú tó rojú. tó pòṣé Tó kò sí. tó tún wá yírù Tó yí padà. Tọ́kẹ̀lì yìí. tó pòṣé Tó kò sí. òun gan lọ́lọ́run bínú sànẹ́bí. Ọlọ́run tó gbé ẹ̀ bá àwọn ìdíje. Ẹ̀sẹ̀ bẹ́ẹ̀. lọ́dọ̀ wa kì í ṣẹ̀ṣẹ̀ àmọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ni. mo kàn mú yìí òun wá lápèjúwe. ẹ̀ẹ̀kejì ẹ wo gbàtà nẹ́bì kọ oyin lẹ̀ ọlọ́run ń sọ ó ṣe oyin ní àláàlí fànẹ́bì oyin tá ń lá ó ṣe láàlí pé kànẹ́bì ó máa lá fún ìdí kan àbí ìdí kejì àwọn ìyàwó ànẹ́bì wọ́n rí i pé tó bá ti dé yàrá ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ Hafsa tó bá ti dé ọ̀kan nínú yàrá àwọn ìyàwó rẹ̀ tó bá lọ kírun tí ń bá ń bọ̀ yàrá rẹ̀ ni ó kọ́yà nítorí oyin tí ń bẹ́ńbẹ̀ tí ó là á àwọn yòókù àwọn ìyàwó ànábì wọ́n wá ń rò wípé ṣẹ́fẹ̀ rẹ̀ náà ló débẹ̀ tó ń fi ń lọ sí ọ̀dọ̀ rẹ̀ ó dowú. ó wà nínú Al-Qur'an níbi tọ́lọ́run ti ń sọ fún wípé kí ló dé kí ni nǹkan tó fà á tó ń tàwa ṣe lẹ́tọ̀ọ́ fún ọ. lima tuharrimu ma ahalla Allahu lak lima tuharrimu ma ahalla Allahu lak tabtaghi mardata azwajik. anna Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ṣe oyin ní àláàlí fún àmọ́ ó sọ ọ́ di àrámù fún rẹ̀ ó sì nídìí níjọ́ tí wàásí bá kàn á mẹ́nu débẹ̀ Ànábì ń sá fún pé kó má bàa ṣẹ lọ́hùn ló sá fún ló fi sọ di àrámù fún rẹ̀ tí ọlọ́run ò bá sì clear Ànábì lérí ẹ̀ tí ò bá clear rẹ̀ bóyá tá a bá ròyìn àti ẹ̀níwá àníwòyìn káàkiri á da oyin nù ní nítorí wípé Ànábì Muhammad gan òun náà sá fún nítorí kíni nítorí àwọn ìyàwó ẹ̀ kò fẹ́ kí lè wó dàrú ète obìnrin sì pọ̀ inna kaydahunna azim ète ni wọ́n dá tànàbí fi wá rò wípé òótọ́ ni àmọ́ lọ́hun padà clear rẹ̀ fáwọn nígbà tànàbí wá ń sọ fún wọn wípé tọ̀ ń tẹ́ ẹ ṣe ní ó kà wọ́n náà láyà báwo ló ti ṣe mọ̀ ìwà ànábì báwo ló ti ṣe mọ̀ ànábì náà wá sọ fún wọn wípé mímọ̀ mi ẹni tó dá yín tó dá mi òun ló sì tẹ òun ló ṣàlàyé gbogbo bẹ́ẹ̀ ti ṣe bó ti ṣe rí bẹ́ẹ̀ so àbá ti joyin náà nù èyí tí ànábì ṣe èyí tí ànábì ṣe ẹ̀ṣẹ̀ ni nítorí pé ntọ́lọ́hún sọ dẹ̀tọ́ ó sọ ọ́ dàrámù fún ó sọ ọ́ déwọ̀ ká tó wá sọ pé àwọn ànábì yòókù kò sẹ́ni tírí rẹ̀ tí ò ní mì tẹ́ tó bá gerí ẹ̀sìn kódà bí n bá ń rìn ọrùn rẹ̀ ó mọ̀ ṣe jẹ́lẹ́jẹ́lẹ́jẹ́lẹ́jẹ́lẹ́ gbogbo wa lẹ́rú ẹlẹ́ṣẹ̀ wọ́n sì ti fi yé wa wípé
àárín ramadana àkọ́kọ́ ramadana ìkẹ́gẹ́ àárín àforíjì ilẹ̀ ramadana àlìjánnà ni ìkẹ́ ìgẹ́ ọlọ́run náà látọ̀rọ̀ lọ́la ọlọ́run mọ́sá yọ̀dá fún wa subhana rabbika rabbil izzati amma